June 12 ọjọ́ tí àwọn Nàìjíríà gbàgbọ́ pé ìjọba ara wa ó ti bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ múlẹ̀. June 12 ìgbàgbọ́ tá a ní ọjọ́ yẹn ni àwọn èèyàn dìbò tí wọ́n rọ́ bẹ́ẹ̀sì tí wọ́n rọ́ bẹ́ẹ̀ ti wá ó kàn dìbò tó fún àwa o níta ní bí ìgbésí lọ́dún wa ni pé ẹgbẹ́ jẹ́ lórí wa ní ìsìn Nigerian people, Nigerian people of the greater Oní Ìbàjẹ́ àwọn ẹ̀ka àárọ̀ ìjọ gbogbo ẹ̀yẹ ìyá wa gẹ́gẹ́ bí àwọn kọ́mẹ̀tì wa àtọwọ́ bàbá wa ti sọ látẹ̀ ẹ̀ka. Kọ́lọ́bí ṣe consensus project. Ìdí tá a ṣe jáde. Àwọn senators wọ́n fún ọ ní $2 billion àkọ́kọ́. Ìdí tá a ṣe jáde. Kọ́lọ́bí ṣe consensus project. Olórí ìwọ́de consensus project. Democracy ìwọ́n tó sọ pé a ní yìí. Mo sọ̀rọ̀ pé ebi ìgbà aráàlú. Democracy for the government of the people. Àwọn pálíkà wọn ò rí èrè lọ. Ìgbà lẹ́yìn and for the people. Nǹkan tá a ní ṣe government ọ̀wọ́ olóṣèlú àti ẹbí wọn àti àwọn aṣojú àwọn ṣàkóso wa ní ìlú over 2 million people pẹ̀lú ọmọ adúlé owó tàǹtà kí ìyá àtẹ̀kọ́ pa wá. àwọn tó ti tẹ̀lé wa tí ìlòjú ọdún méjì lọ níjọba gbogbo ìlú ẹ̀ka ti báyìí. Ètò tó bá ní $400 ti da 1,000 in just 2 years. Ṣé bá a ṣe máa bá kí ọmọ máa rò? This will always be right. Owó sí destroy our life. Owó sí ètò ìlera owó sí àgbà ìjọba kí n sọ̀rọ̀ olóògùn yẹn. Ìjọba yìí ju ìyàtọ̀ ìjẹ ilẹ̀. Ó ṣe ìjọba dáadáa. Torí tí aráàlú ìgbàkẹ́ kí aráàlú aráàlú ìjẹ́ ìpàkùn ìtàn. Báwo jáde nìyẹn? Ẹnu tó láti ọ̀fẹ́ òwúrọ̀. láì sí pé the hope of the nation is education. Gbogbo ìjọba wọn is no longer affordable. Inú wọn ò dùn. Ẹ má jẹ́ kó ìjọba ìjọba ju pé àgbẹ̀wò ní ìjọba oríko ó ti tà ń jẹra wa ká tó bọ́ sí. Èmi nínú àwọn pé for 8 years Buhari ń tẹ̀lé Nàìjíríà ó ṣe bí ìdàgbàjẹ́ pẹ̀lú ìlòyún. Sọ ibo ní bàbá Buhari fúnra ẹ̀ wà lẹ́yìn. Ibo ni òun àti gbogbo àgbáyé rẹ̀ wà. Ó lè ní owó ọ̀dà ọ̀dà. Kò sí kankan tó bá bí Buhari dá tó padà wá tó máa pàṣẹ bó ṣe ń pàṣẹ. Ṣùgbọ́n èmi àti yín sì fún aráàlú. The point I'm trying to make the greatest opportunity in the country is the office of the people. Ẹ̀wọ̀n ìjọba yìí ẹrú wa ló jẹ́ àwọn èrò alágbára wà ṣùgbọ́n wọ́n wà fi jẹ́ ká rò pé àwọn alágbára kí àwọn òṣìṣẹ́ ìdílé ní ọba rẹ̀ kò tó wọlé lẹ́wọ̀n títì yìí ṣé wọ́n wà òtún pé 3 million àtàwọn pé ẹgbẹ́ bá lára lòun àtàwọn ọgbà wọ́n lè lọ wọ́n kó ti dára tó àìdó láṣọ ni ẹ̀ ọ̀rọ̀ náà wá wọ̀ pé aráàlú ìyá ń jẹ wọ́n wọ́n lọ jẹjẹ wọ́n ọ̀rọ̀ dúdú wọ́n àdìmẹ́tọ̀ àwọn ọmọ wọn ò lè lọ lẹ́ẹ̀kọ́ kó dáa. Today again, àti pé àwọn gómìnà wa ẹ jẹ́ ká ara wa ẹni òwe lè sọ̀kalẹ̀ láti wá sí wa Muhammad Jésù àwọn èèyàn ò rí jásá pé ọdún ọdún pọ̀ nínú. Come and join us. Jáde láti bẹ̀rẹ̀ òun náà ni jáde wọ́ọ́rọ́wọ́ kàlẹ́ ṣe.